Olúwa ló ní pé kí n wá kí n bless ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta. Ẹ̀yin dẹ̀ ní ẹnì kẹta. Ṣùgbọ́n Olúwa wá ní ẹni tí n bá ti kọ́kọ́ pàdé lórí òkè òun ni kí n bless. Ẹ̀yin náà dẹ̀ ní ẹni tí mo kọ́kọ́ bless on. Olúwa ló ní kí n fi fún yín. So ẹ máa wá tẹ̀lé mi nsìn kí n lọ fi mọ́tò yẹn hàn yín níta. Jésù Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọjọ́ kejì àdúrà yìí rèé. Àwa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run yìí, ó yẹ káwa náà gòkè bí àwọn tó ti gòkè. Ẹ wo ọdún tá ti ń bá bọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́. Àwọn tó ti gòkè olórí méjì náà. Jẹ́ ká wo tí Bíbélì jẹ́ kó yé wa nínú ìwé Philippians orí 4 ẹsẹ̀ 19 yẹn. Ó ní ṣùgbọ́n Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú Kristi Jésù. Hallelujah. Gbogbo àìní wa lọ́lọ́run máa pèsè fún náà. A tún sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Olúwa wá ṣe tèmi náà fún mi. Olúwa ṣe fún mi àdúrà. Orúkọ Jésù. Èmi mọ̀ bàbá Olúwa dá mi lóhùn. Jésù Olúwa dá mi lóhùn. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Àwa sọ fún Olúwa pèsè fún wa. Àwa náà fẹ́ di wòlíì olókìkí. A fẹ́ di ńlá. Olúwa pèsè fún wa àdúrà. Bàbá Olúwa òkà tí ń lé lọ́wọ́ wa òkú yìí. Jẹ́ ká ní àdìtú ẹ̀ àtàdísẹ́kù. 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 Olúwa dá wa lóhùn. Olúwa dá wa lóhùn. Jésù Olúwa wa. Pásítọ̀ Gideon ńkọ́? Pásítọ̀ kejì ńkọ́? Jẹ́ ká máa gbàdúrà wa lọ láìsinmi àti láìsàárẹ̀. Hallelujah. Hallelujah. Níbi tá a bá dé yìí, àṣà táwọn èèyàn ń dá nígboro ní ìsìn ni wípé èmi ló kàn. Bẹ́ẹ̀ni. Àwọn kan lára wa tó jẹ́ pastors, wọ́n ní jeep, wọ́n lo mọ́tò ńláńlá, wọ́n ní private jet, wọ́n wà recognized all over the world. Àwa náà gbọ́dọ̀ gòkè. Àwa náà gbọ́dọ̀ gòkè. Èmi ló kàn. Àwa sọ pé Ọlọ́run Olúwa èmi ló kàn lákòókò yìí. Èmi ló kàn nínú àwọn wòlíì láti di ńlá àdúrà. Lórúkọ Jésù. Èmi náà ló kàn. Èmi ló kàn báyìí láti ní private jet. Láti ní jíìpù yẹn. Èmi ló kàn láti di ńlá. Èmi ló kàn láti di ńlá. Olúwa ṣe fẹ́mi náà. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Pásítọ̀ Gideon. Pásítọ̀. Ṣé ẹ serious ya? Kí ẹ wá ṣe lórí òkè ni nígbà tí wọ́n gbàdúrà ni. Àdúrà àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta òní lọ́jọ́ kejì. Bẹ́ẹ̀ la yín bínú. Ó sì kọjọ́ kan tá a fi gbà àwẹ̀ àtàdúrà yìí. Ẹ ló máa pa mí. Nígbà tí ebi ń pa mí, mo ní láti lọ wá solution sọ̀rọ̀ ara mi. Àwẹ̀ àtàná la ti ń gbàdúrà. This is day 2. Àwọn olóko fẹ́ pa mí náà, mi ní wá para mi. And as a matter of fact, ẹ ti gbàgbé. Oṣù mẹ́ta sẹ́yìn la gba 15 days kan. Last month, a gba 10 days kan. A tún gba another 7 days kan bí 2 weeks ago. Nísìnyí a tún gba another 3 days. Kí ló dé? Ẹ wo mi ò lè para mi o. Mi wà lè jẹ màá lè fi mi. Ṣé ìránṣẹ́ ọlọ́dẹ ni ṣá? Mi ò lè wà para mi. Wẹ́ ohun ìkọ̀sẹ̀ olè ṣàìmá sí àwọn wá ṣe lọ́dún kejì wọn. ṣùgbọ́n ẹ̀yà wọn. A sọ fọlọ́run. Ogun distraction. Ogun tí ó yẹ wá kúrò níwájú ẹ̀ kọ́lọ́run mú kú ò àbí àdúrà. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ padà. Gbogbo tí ó lè mú kú ò níwájú bàbá ìpẹ́jú ni àìní. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Òní ni ọjọ́ kẹta àdúrà yìí. Bíbélì ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Bàbá. A sọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Olúwa gbogbo tá a ti ń gbàdúrà fún látọjọ́ kìíní àdúrà yìí. Títí di àkókò yìí, ìyẹn ni wípé a fẹ́ ga nínú àwọn wòlíì. Àwa náà fẹ́ ní mọ́tò ńlá. A fẹ́ kí church wa ó tóbi. Àwa náà fẹ́ máa ní private jet. A sọ Ọlọ́run Olúwa fàánú dá wa lóhùn. Olúwa fi lé wa lọ́wọ́. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ padà ló fọ̀ Jésù. Olúwa ṣe ní ìbàdàn ṣe ìlàdé Olúwa ṣe táwọn ló fi mọ́ fún lókè. Jésù Olúwa wa. Àmín. Pásítọ̀ Gideon ńkọ́? Bàbá ìsá. Máa yóò serious náà. Ìgbà tẹ́mi mọ́ sọ pé ká jẹ́ mẹ́ta nínú àdúrà yìí. Kọ́ àwọn tó dà. The same thing tó ṣe lánàá tó lọ jẹ láìsí. Ara wọn ò balẹ̀ kankan. Wọ́n bá gàràngàràn kalẹ̀ nu iṣẹ́. Ó dà. Ẹ ká máa gbàdúrà wa lọ. Àwọn àṣọ fún Olúwa.
Olúwa ti gbàdúrà yìí k'Olúwa kó dá wa lóhùn ayọ̀ k'Olúwa kó fún wa lésì ayọ̀. Ẹ máa káàsán alàgbà. Ẹ káàsán ma. Ẹ káàsán. Yes ma. Ẹ kú iṣẹ́ Olúwa. Yes ma. Ẹ pẹ̀lẹ́ sà. Yes ma. Ẹ wá. Mo lérò pé ìránṣẹ́ Ọlọ́run ni yín. Yes. Olúwa ló rán mi sí yín. Olúwa ló ní pé kí n wá kí n bless ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta. Ẹ̀yin dẹ̀ ní ẹnì kẹta. Ṣùgbọ́n Olúwa wá ní ẹni tí n bá ti kọ́kọ́ pàdé lórí òkè òun ni kí n bless. Ẹ̀yin náà dẹ̀ ní ẹni tí mo kọ́kọ́ bless on tí mo kọ́kọ́ pàdé. Mo fẹ́ bless yín pẹ̀lú ẹ̀bùn kékeré yìí. Ẹ má bínú sí mi. Ẹ gba kọ́kọ́rọ́ mọ́tò yìí. Olúwa ló ní kí n fi fún yín. So ẹ máa wá tẹ̀lé mi nsìn kí n lọ fi mọ́tò yẹn hàn yín níta. Ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ kí n gba account number yín so that màá lè transfer 2 million naira sí account yín. Ẹ fún mi ní account number yín. 0 1 1 5 8 8 7 6. Bank wo? GT. Okay. Màá transfer. Ẹ tẹ̀lé mi kí n wá lọ fi mọ́tò yẹn hàn yín. Because mi ní lè bá yín dórí òkè mọ́, mo ti ṣe wàhálà gan, so ó ti rẹ̀ mí. Màá ní láti tètè lọ rest. Ẹ ṣé gan ni. Ẹ ká lọ ẹ má kúrò ní àṣẹgbẹ́ ṣe. Ẹ tún ṣe Olúwa. A wá sọ fún Ọlọ́run Olúwa nínú àwọn wòlíì tó wà ń gbòòrò báyìí èmi ló kàn láti gun jeep láti lo private jet èmi ló kàn àdúrà Olúwa Olúwa èmi ló kàn láti fò lókè láti gun jeep láti lo private jet èmi ló kàn Olúwa ṣe fún mi Jésù Olúwa wa àmín. A wá sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí Olúwa. Yeah, people of God. Pastor Gideon ń bọ̀ lẹ́tí ń bọ̀. Mo mọ̀ pé máa wà surprise pé ẹ rí mi. All this while ta fi ń pray. Mo fẹ́ ease ara mi ni mo ní láti jáde lọ ease ara mi bẹ́ẹ̀. But do you know what happened? Something miraculous happened. What? Kí lélẹ̀? Kí mọ́tò lélẹ̀ yìí? Kọ́kọ́rọ́ mọ́tò. I was blessed by a woman. Woman yẹn kàn sọ fún mi ni. Ó kàn ní òun wáyà tó máa bless lórí òkè o pẹ̀lú mọ́tò o. Ló bá dẹ̀ fún mi kọ́kọ́rọ́ mọ́tò. This is Venza Jeep. Ó wà ń tàn bẹ́ẹ̀. Apart from that one, the woman also. Kí lélẹ̀? 2 million. 2 million naira. In fact, eré mo rò bó ń ṣe. Ló bá dẹ̀ promise ó máa fún mi 2 million naira. Bó ṣe gba details mi nìyẹn. Ló bá dẹ̀ forward. Ló ń wọlé nsìn. Can you see now? So people of God, mo fẹ́ ká lẹ́yìn kíní kan. Kì í ṣe nípa ipá o tàbí agbára o. Àánú ni gbogbo wa rí gbà o. Oore ọ̀fẹ́ àti àánú ni mo rí gbà o. So ẹ wo èmi ò fẹ́ stress ara mi much. Èmi ti ń lọ nìyẹn. Ọlọ́run ti gbàdúrà ti tèmi, èmi ti rí àánú gbà tèmi. Ó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin people of God, you can join me as I go. Guarantee you never know. No, God that bless you. Ọ̀rọ̀ tí Pastor Gideon sọ. Òótọ́ ni o. Kì í ṣeré o. A kàn ń gbàdúrà ṣe pé agbára àti ipá o. Àánú ni ó kù o. Ẹ̀yà jẹ́ ká máa bá wọn lọ. A máa change àdúrà àtún àdúrà gbà. A lọ máa béèrè fún àánú.